dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé nínú àwọn ọ̀run, olùdámọ̀ràn, ọmọ aládé àlàáfíà, ọlọ́run oníṣẹ́ ìyanu, àdúpẹ́ fún àánú yín o. Àdúpẹ́ fún pọ̀pọ̀ sísìn ọdún kérésìmesì. Àdúpẹ́ nítorí ẹ tún jẹ́ kí ojú wa kó rí ọjọ́bọ̀ tí ó gbẹ̀yìn ọdún 2023. A sì dúpẹ́ nítorí ọrọ̀ àṣeyọrí, ìtẹ̀síwájú, ìgbéga yóò bọ̀ wá fún wa ní ọdún tí a ó wọnú rẹ̀ lọ. A ó sì jọ àǹfààní rẹ̀ títí tí ọdún náà yóò fi parí. Ògo ni forúkọ yín. Ọ̀rọ̀ tí a gbọ́ lẹ́nu kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa náà ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín, àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ owó olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ èní ọjọ́bọ̀ ọjọ́ 28 oṣù kejìlá. Kókó ọ̀rọ̀ tí a ó gbéyẹ̀wò sọ pé ọ̀rọ̀ sísọ kò wọ́n o, ọ̀rọ̀ sísọ kò wọ́n. Àmọ́ àkọ́sórí wa nínú ìwé ìṣe àwọn àpọ́stélì orí ìkíní ẹsẹ̀ ìkíní, ìṣe àwọn àpọ́stélì orí ìkíní ẹsẹ̀ ìkíní. Tèófílà, ìyìn ìṣáájú ni mo ti rò ní ti ohun gbogbo tí Jésù ń bẹ̀rẹ̀ sí í ṣe àti tí ó ń kọ́. Àmú bíbélì kíkà wa nínú ìwé Mátíù orí 23 ẹsẹ̀ ìkíní dé ìkeje. Mátíù orí 23 ẹsẹ̀ ìkíní dé ìkeje. Nígbà náà ni Jésù wí fún ìjọ ènìyàn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé àwọn akọ̀wé àwọn Farisí jókòó ní ipò Mósè o. Nítorí náà ohunkóhun gbogbo tí wọ́n bá wí pé kíyèsí, ẹ máa kíyèsí wọn o, kí ẹ sì máa ṣe wọ́n, ṣùgbọ́n ẹ má ṣe gẹ́gẹ́ bí wọ́n ti ṣe o. Nítorí wọ́n ń wí ṣùgbọ́n wọn kì í ṣe o. Nítorí wọ́n á di ẹrù wíwo tí ó sì ṣòro láti rù, wọ́n á sì gbé ka àwọn ènìyàn ní èjìká, ṣùgbọ́n àwọn tìkálára wọn kò lè fi ìka wọn kan ẹrù náà. Ṣùgbọ́n gbogbo iṣẹ́ wọn ni wọ́n ń ṣe nítorí kí àwọn ènìyàn kí ó lè bá rí wọn. Wọ́n ṣe fíláktérì, wọ́n di gbígbòòrò, wọ́n fi kún ìṣẹ́tí aṣọ wọn. Wọ́n fa ipò ọlá ní ibi àsè àti ibùjókòó ọlá ní sínágọ́gù àti ìkíni ní ọjà, àti kí àwọn ènìyàn máa pè wọ́n rábì, rábì. Wàyí tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́bọ̀. Ọ̀rọ̀ sísọ kò wọ́n o. Mo ti rí àìmọye ènìyàn tí wọ́n ń sọ ohun dáradára, ṣùgbọ́n tó bá di ibi kí wọ́n ṣe ohun tí wọ́n ń sọ, a kò rí wọn bẹ́ẹ̀ o. Ọ̀pọ̀ oníwàásù tó ń wàásù alágbára lórí pẹpẹ, ṣùgbọ́n tí wọ́n bá dé ilé, wọn kò ṣe ohun tí wọ́n ti wàásù rẹ̀ o. Ọ̀rọ̀ sísọ kò wọ́n o. Ìdí nìyí tí ó fi jẹ́ pé àwọn ènìyàn tí ń kọ́ wọn náà máa ń dúró sí ìpele ọ̀rọ̀ lásán ni o. Tí mo bá sọ fún ẹnìkan pé eré àsájù lójú pópó léwu, tí èmi sì ń ṣe bákan náà, ń ṣe ni sísọ ọ̀rọ̀ nípa rẹ̀ nìkan ni mo yọ̀. Nítorí àbáyọ ìgbésẹ̀ náà tí o bá ń sọ̀rọ̀ nípa àdúrà dáradára, pé àdúrà gbígbà dára, tí ìwọ kò gbàdúrà, gbogbo ìṣòro tó bá tẹ̀lé àìgbàdúrà ni yóò máa tẹ̀lé ọ. Ìdí nìyí tí o fi rí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n jinlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, síbẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run kò dàbí pé ó sèso nínú ayé wọn. Lọ́pọ̀ ìgbà ó jẹ́ pé wọ́n kàn mọ ọ̀rọ̀ Ọlọ́run ni o, wọn kò lè ṣe kí wọ́n gbé ìgbé ayé wọn tó tẹ̀lé. Tèófílù, ìyìn ìṣáájú ni mo ti rò ní ti ohun gbogbo tí Jésù bẹ̀rẹ̀ sí í ṣe àti tí ó ń kọ́. Ìwé ìṣe àwọn àpọ́stélì orí ìkíní ẹsẹ̀ ìkíní. Ibi òkè yìí fi hàn bí Jésù ń ṣe gbé ìgbé ayé. Ó kọ́kọ́ ṣe é kí ó tó máa kọ́. Bí o kò bá tì í ṣe ohun náà, o kò yẹ láti kọ́ o. Tó bá ṣe iyebíye gẹ́gẹ́ bí o ti sọ, o gbọ́dọ̀ kọ́kọ́ ṣe é. Àwa tí à ń tọ́ni nípa ìyìn rere gbọ́dọ̀ fi sọ́kàn ohun tí Jákọ́bù orí 3 ẹsẹ̀ ìkíní sọ pé àwọn olùkọ́ni ni yóò kọ́ jẹ̀bi o. Ìdí ni pé bí o bá kọ́, Ọlọ́run retí pé o gbọ́dọ̀ ti máa ṣe. Tí o bá ń kọ́ ohun tí o kò ṣe, àgàbàgebè ní èyí o. Ọ̀pọ̀lọpọ̀ ló sì yẹ sí nítorí pé wọ́n rí orúkọ Ọlọ́run tí kò ṣe ohun tí wọ́n kọ́. Wọ́n rí orúkọ Ọlọ́run, wọ́n ń kọ́ ẹ̀kọ́ Ọlọ́run, ṣùgbọ́n wọn kò ṣe ohun tí wọ́n ń kọ́. Ọlọ́run má jẹ́ kí ẹni náà kí ó lọ sí ọ̀run àpáàdì o, nítorí ó ti fi àpẹẹrẹ búburú hàn wọ́n o. Ní orúkọ Jésù, a ò ní lọ sọ́run àpáàdì. Ìwé Mátíù orí 18 ẹsẹ̀ 6 sọ pé ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mú ọ̀kan nínú àwọn ọmọ kékeré wọ̀nyí tí ó gbà mí gbọ́
kọsẹ̀ ó yà fún kí a má sọ ọlọ́mọ irú ẹni bẹ́ẹ̀ ní ọrùn kí a sì rì í sí ibú omi òkun. Tí o bá gba ohun tí ò ń kọ́ gbọ́, máa ṣe o. Tí o bá gba ohun tí ò ń kọ́ gbọ́, máa ṣe. Tí o kò bá lè ṣe, dẹ́kun àti máa kọ́ ni. Dẹ́kun àti máa kọ́ ni. Kókó pàtàkì: sísọ̀rọ̀ lásán nípa nǹkan kò sọ pé àǹfààní rẹ̀ yóò wá sọ́dọ̀ rẹ o. Ṣíṣe gan-an ni yóò mú kí àǹfààní rẹ̀ kí ó wá sí ọ̀dọ̀ rẹ. Sísọ̀rọ̀ nípa nǹkan kò jẹ́ kí àǹfààní rẹ̀ kó wá sí ọ̀dọ̀ rẹ o. Ṣùgbọ́n ṣíṣe gan-an ni ó máa jẹ́ kí àǹfààní rẹ̀ wá sí ọ̀dọ̀ rẹ. Ṣe ohun tí mo wí, má ṣe ohun tí mò ń ṣe. Ìyẹn kì í ṣe àpẹẹrẹ tí Jésù Kristi Olúwa fún wa o. Olúwabùkọ́lá Ayako ni orúkọ mi. Nígbà tí a máa pàdé lọ́la, pàdé wa bí oyin ó dàbọ̀.